lórí ọ̀rọ̀ owó àwọn ará Bódìjà irọ́ ni Mákindé àtàwọn èèyàn ẹ̀ ń pa o. Yóò ṣòro púpọ̀ kí ẹnikẹ́ni tó gba àlàyé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé àti àwọn èèyàn ẹ̀ gbọ́. Ọ̀rọ̀ wọn kò tiẹ̀ wọ ọ̀pọ̀ létí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbọ́kàn mìírí ni. Yóò sì ṣòro gan-an kí gómìnà náà tó rí ọṣẹ tí yóò fi wí ara ẹ̀ mọ́ nínú wàhálà tí àwọn alátakò ẹ̀ nínú ẹgbẹ́ wọn PDP kò sí. Ayọ̀délé Fáyọ̀ṣe ló kí okùn bọ gómìnà náà lọ́rùn o. Látìgbà náà ló ń pàápàá sì ti ń fẹ́ yọ nínú okùn náà. Àmọ́ bó ti ń gbìyànjú bẹ́ẹ̀ lókùn náà ń fún un lọ́rùn dọ̀yìn-dọ̀yìn sí i. Ohun tí àwọn kan sì ṣe sọ pé ó sàn fún kó má wí nǹkan kan mọ́ ju kó máa rojọ́ báyìí lọ. Fáyọ̀ṣe ló sọ pé ìjọba Tinubu fún Mákindé lówó nítorí bọ́ǹbù tó bú nìbàdàn ní 2024 nínú oṣù kínní ọdún náà ni. Èyí tó fa hílàhílo fún ọ̀pọ̀ aráàlú tó bà nǹkan jẹ́ lọ rẹpẹtẹ. Ohun tó mú kí ọ̀rọ̀ náà fọ́n ká bí ìgbà tí òkò rọ́bà bá sọlẹ̀ sáàárín ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ni pé àwọn Mákindé kò sọ fẹ́nìkan pé àwọn gba owó lọ́wọ́ ìjọba àpapọ̀. Nígbà tí wọn ò sì sọ pé àwọn gbowó fẹ́nìkan, wọn ò lè sọ iye tí wọ́n gbà fún àwọn èèyàn. Wọ́n gba kinní ọ̀hún, wọ́n ṣẹnu mẹ́rẹ́ ni. Nígbà tí Fáyọ̀ṣe wá lọ sórí tẹlifíṣàn tó pariwo fún gbogbo ayé pé àwọn Mákindé mà gbowó o, pé 50 bílíọ̀nù ni ààrẹ Bọ́lá Tinubu fọwọ́ sí pé kí wọ́n fún gómìnà náà, tí ọkùnrin náà sì gbé ìwé ẹ̀ jáde. Mákindé àti àwọn èèyàn ẹ̀ náà sáré lọ sórí ayélujára, wọ́n sì lu ibẹ̀ pa pẹ̀lú ìròyìn tiwọn náà. Wọ́n ní aláṣẹ kan ni ọkùnrin gómìnà Èkìtì àtijọ́ yẹn, pé àṣẹ ló ń bẹ́ nítorí alẹ́ tí kò tójú ẹ̀ lẹ́ ló ń fẹ́ máa rìn nínú òkùnkùn ẹ̀ o, ẹni bá sì ṣe bẹ́ẹ̀ yóò já sínú ọ̀gbun ni. Wọ́n ní kí ló ń sọ tí kò mọ̀. Lóòótọ́ làwọn kọ̀wé pé àwọn nílò 50 billion láti fi tún àwọn ohun tó bàjẹ́ ṣe, àmọ́ 30 billion naira péré làwọn Tinubu fáwọn. Níbẹ̀ ni gbogbo èèyàn ti pariwo, wọ́n ní ìyẹn ni pé Tinubu fún Mákindé lówó nígbà ìṣẹ̀lẹ̀ yìí. Ṣùgbọ́n kò sọ fẹ́nìkan níbo ni irú owó bẹ́ẹ̀ wà, nígbà wo ló gbà á, ta ló sọ fún, àti oríṣiríṣi àwọn ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ Mákindé àtàwọn èèyàn ẹ̀, tí wọ́n sọ pé ọkùnrin náà bà nǹkan jẹ́, ó dalẹ̀ àwọn èèyàn Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Torí ohun tí ojú àwọn èèyàn Dẹ̀jọ́, Oyèlẹ́sẹ̀ àti àdúgbò Bódìjà tí ìjàmbá náà ti ṣẹlẹ̀ rí kò kéré rárá o. Ojú àwọn èèyàn náà rí nǹkan. Ojú àwọn èèyàn yìí rí gan. Ó sì lé lọ́dún kan tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kíjọba Mákindé tó sọ pé àwọn yóò fún wọn lówó lẹ́yìn tí àwọn èèyàn ibẹ̀ ti pariwo títí ni. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ èèyàn ní ìṣẹ̀lẹ̀ náà ti lé jáde nílé tí àwọn míín sì ń sùn síta iwájú ilé wọn. Àwọn èèyàn sì ti rò pé ìjọba yóò fún àwọn lówó láti tètè bá àwọn dá sí ìṣòro àwọn. Àmọ́ ìjọba kò dá wọn lóhùn bẹ́ẹ̀. Láti ìgbà tí ìjàmbá náà sì ti wáyé ní ọjọ́ 16 oṣù kínní 2024, nínú oṣù karùn-ún ọdún 2025 níjọba tó fún wọn ní nǹkan. Nígbà tí ìjọba yóò sì fún wọn lówó, owó tí wọ́n fún wọn jẹ́ bílíọ̀nù 4.5 náírà, ìyẹn 4.5 billion naira. Ìjọba sì kéde rẹ̀ káàkiri àgbáyé tí gbogbo ìlú fi ń sọ pé Mákindé gbìyànjú, ó ṣeun. Bẹ́ẹ̀ 30 bílíọ̀nù 30 billion naira ni Mákindé gbà, kò sì ná tó kinní kan nínú owó náà. Bẹ́ẹ̀ náà ni kì í ṣe owó tiẹ̀ o, kì í ṣe owó ìjọba ìpapàá, owó táwọn Tinubu fún wọn láti fi tún àwọn tíṣòro ìjàmbá náà kọlù ni. Ohun táwọn èèyàn ṣe pariwo rèé tí wọ́n béèrè pé kí ni Mákindé fi owó yìí ṣe. Owó tí wọ́n kó fún un náà dà. Kódà àwọn láńlọ́ọ̀dù Bódìjà bínú, wọ́n ní kó bá àwọn gbé owó àwọn o. Nígbà náà ni ọ̀mọ̀wé Sùláìmánì Ọlánrewájú jáde, ìyẹn olùdámọ̀ràn fún gómìnà Mákindé lórí ètò ìkéde gbogbo. Ọkùnrin náà ló ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ owó náà ti jẹ́. Ó ní lóòótọ́ làwọn kọ̀wé fún 50 bílíọ̀nù náírà lórí ìṣẹ̀lẹ̀ yìí, ṣùgbọ́n 30 bílíọ̀nù náírà péré ni wọ́n fáwọn nítorí ogún tó kù tí àwọn ìbágbà àwọn tó wà nílé iṣẹ́ ètò ìnáwó ìjọba àpapọ̀ kò fún àwọn. Torí gómìnà Mákindé takú pé òun kò lè san owó àbẹ̀tẹ́lẹ̀ kankan fún wọn. Ó ní ìyẹn ló ṣe jẹ́ pé bílíọ̀nù 30 náírà ni wọ́n kó fáwọn. Ó ní ìyẹn ló ṣe jẹ́ nígbà tí gómìnà náà gba owó yìí kíá ló ti gbé ìgbìmọ̀ kan dìde
kí ọ̀rọ̀ náà lè hàn sí gbogbo ayé àti pé ìgbìmọ̀ náà ló ṣètò pínpín owó ọ̀hún, pé lóòótọ́ ni wọ́n fún àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n ní bílíọ̀nù 4.5 náírà tí wọ́n sì ná owó tó kù láti fi tún ọ̀nà àdúgbò náà àti àwọn ojú ọ̀gbàrá ṣe. Ó ní bí wọ́n ti náwó náà nìyẹn àti ètò gbogbo ohun tí wọ́n fowó náà ṣe, pé gbogbo ẹ̀ lòun ti kà sílẹ̀ yìí o. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù yìí ni ọmọọṣẹ́ Mákindé yìí gbé ọ̀rọ̀ náà jáde bẹ́ẹ̀ tó sì ṣàlàyé bí owó yìí ti jẹ́ àti bí wọ́n ti ná fún ẹni gbogbo. Ẹnu ẹ̀ ló fi sọ o. Àmọ́ bí ọ̀rọ̀ tiẹ̀ ti jáde yìí náà ni ìkùnsínú tún bẹ̀rẹ̀, torí àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n wà nínú kọ́mítì tí wọ́n pín owó náà ní àwọn ò mọ iye tí wọ́n fún Mákindé o. Kò pe àwọn sí ibi tí wọ́n ti pín owó náà. Bílíọ̀nù 4.5 náírà tí wọ́n ní wọ́n fún àwọn pàápàá wọn ò kó owó náà fáwọn pé. Kàkà bẹ́ẹ̀ 300 million wà lọ́wọ́ wọn tí wọ́n ṣẹ́ mọ́ka, wọn kò sì tíì fún àwọn lówó ọ̀hún títí dòní táwọn ń sọ̀rọ̀ yìí. Níbẹ̀ làwọn Nyesom Wike, mínísítà ìlú Àbújá, àti Ayọ̀ Fáyọ̀ṣe yìí kan náà ti tún bẹ̀rẹ̀ sí í fínná mọ́ Mákindé. Wọ́n ní kò sí ohun tó ń ṣe ju pé ó fẹ́ du ipò ààrẹ Nàìjíríà lọ́dún 2027 ni. Ó sì ń re owó jọ lóríṣiríṣi láti fi díje náà. Wọ́n ní bí kò bá ṣe bẹ́ẹ̀ 30 bílíọ̀nù owó ìjọba àpapọ̀ yóò ha ti ṣe pòórá mọ́ ọkùnrin gómìnà náà lọ́wọ́ tí kò sì kó owó fáwọn tí wọ́n lówó tí kò sì fi ṣe ohun kan tó ṣe é rí fún wọn. Àwọn yìí tún sọ̀rọ̀ tuntun. Wọ́n ní ó ti tó àsìkò kí àwọn èèyàn Ìbàdàn béèrè owó wọn lọ́wọ́ Mákindé, pé tí wọ́n bá gbárìrì mọ́ dáadáa yóò sọ ibi tó kó owó wọn sí fún wọn. Ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ nígbà tí àwọn kọmíṣánná Mákindé méjì míì tún sáré jáde. Dọ̀tun Oyèládé tí í ṣe kọmíṣánná fún ètò ìkéde ni. Òun àti Musibau Babátúndé kọmíṣánná fún ètò ìṣúná owó. Àwọn kọmíṣánná yìí pé àwọn oníròyìn jọ ni. Wọ́n ní àwọn fẹ́ ṣàlàyé bí ọ̀rọ̀ owó tí wọ́n ń pariwo yìí ti jẹ́ gan-an. Wọ́n ní ọ̀rọ̀ owó yìí kò rí bẹ́ẹ̀ rárá o. Wọ́n ní owó tí wọ́n ń sọ yìí bí wọ́n ti gba owó náà tán Mákindé kò fọwọ́ kan kọ́bọ̀ nínú ẹ̀ o, pé owó náà wà nínú àpò owó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn gbé e sí. Wọ́n ní ohun tí kò jẹ́ kí àwọn ná owó náà ni pé kò pé iye tí àwọn béèrè fún. Wọ́n ní 50 bílíọ̀nù làwọn béèrè tí àwọn sì ṣàlàyé ohun gbogbo tí àwọn fẹ́ fi ṣe. Àti pé ìjọba àpapọ̀ fún àwọn lówó náà lóòótọ́, àmọ́ àwọn tí wọ́n wà ní ẹ̀ka tó ń ṣètò ìnáwó fún ìjọba gé bílíọ̀nù 20 sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ní bí Mákindé kò bá julẹ̀ àwọn ò ní kó 20 bílíọ̀nù náírà tó kù fún un. Wọ́n ní ìyẹn ló ṣe jẹ́ pé nígbà tí wọ́n san 30 bílíọ̀nù yẹn Mákindé kàn jù ú sínú àpò owó wọn níbẹ̀ ni kò ná rárá. Ní báyìí níbi tí àwọn kọmíṣánná yìí sọ pé owó yìí wà yìí, ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ẹni tó bá ní orí ìgúnnu kókò sún wọn o. Tọ̀hún yóò wá àkàbà tí yóò gùn débẹ̀ tó ń ṣe ni o. Àbí ta ni yóò wọ inú àpò tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kó owó ẹ̀ sí tí yóò mọ̀ bí wọ́n ti náwó wọn àbí wọn ò tí ì ná. Àbẹ̀rẹ̀ tó wọnú òkun nìyẹn, ìyẹn kì í ṣe é wá rí o. Ajá kan sáré wọlé ìkookò, àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà níta kò rí i kó jáde. Kò pẹ́ lọ́mọ ìkookò kékeré jáde ló ní ajá tó sáré wọlé lẹ́ẹ̀kan ó ń gbádùn bó ń jẹun lọ́wọ́ ni o, pé kí ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ajá ọ̀hún kó wá lọ wò ó bó ti ń jẹun. Ọlọ́run ló kọ́ ìyẹn gbọ́n tó ní wọ́n kì í ṣe bẹ́ẹ̀ nínú fámílì àwọn o. Ọlọ́pàá wo ni yóò wá yẹ àpò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wò báyìí tí yóò mọ̀ bóyá owó tí Mákindé gbà lọ́wọ́ Tinubu wà níbẹ̀ tàbí kò sí níbẹ̀. Ohun tí Fáyọ̀ṣe ṣe tún jáde tó ní irọ́ ni gómìnà náà ń pa nìyẹn. Ó ní ó tiẹ̀ dáa tí Mákindé ti jẹ́wọ́ báyìí pé òun gba 30 bílíọ̀nù, àmọ́ nǹkan ìtìjú ló jẹ́ pé kò jẹ́wọ́ fáwọn ará Ìbàdàn tó torí ẹ̀ gbowó, kò sì sọ fẹ́nìkan pé òun gba 30 bílíọ̀nù lọ́wọ́ Tinubu. Àmọ́ ó lè jáde síta kó wá sọ àṣírí ìpàdé tí wọ́n jọ ṣe níbi tí Wike ti lóun fẹ́ bá PDP jẹ́ fún Tinubu. Fáyọ̀ṣe ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò dé rárá o. Nígbà tí Mákindé ti lè jẹ́wọ́ báyìí tó lóun ò tí ì ná owó ìjọba àpapọ̀ láti ọdún tó kọjá, kó dá owó náà padà fún wọn kíákíá. Ìjọba yóò mọ bí yóò ṣe fáwọn tí ìjàmbá ṣe náà lówó tó bá tọ́ sí wọn. Àti pé owó tí Mákindé lòun tọ́jú yìí, báńkì yòówù tó bá kó owó náà sí, èlé yóò ti gun orí ẹ̀. Èlé tí yóò sì ti gun orí ẹ̀ báyìí kò ní dín ní bílíọ̀nù 4.5 náírà 4.5 billion naira. Pé bí Mákindé bá fẹ́ ṣe dáadáa
tí kì í ṣe pé ó ń purọ́ tan àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ. Iye owó tó yẹ kó dá padà báyìí ní bílíọ̀nù 24.5 34.5 billion naira. Ìyẹn ni yóò jẹ́ nǹkan ìdùnnú dáadáa. Fáyọ̀ṣe ní àwọn mọ̀ ọ́ jẹ́ o kí Mákindé má fi nu àwọn nítorí igbó tí àwọn náà ti dẹrí ni. Bí Fáyọ̀ṣe ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn aráàlú mi ń já sí i. Wọ́n ní káhẹ́káhẹ́ mú ní purọ́ ni o, ọ̀nà fún òní gbòǹgbò, pé nígbà tí àwọn èèyàn mẹ́ta sọ̀rọ̀ nínú ìjọba Mákindé lórí ọ̀rọ̀ owó yìí tí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì yàtọ̀ síra wọn, pé ṣé wọ́n ti náwó ni àbí wọn ò tí ì ná, pé èèyàn kan lè fẹ́ irọ́ kó tóbi bíi bọ́ọ̀lù fẹ́lẹ̀lẹ̀, ẹnu abẹ́rẹ́ kékeré ni yóò sọ ọ́ di pẹlẹbẹ padà o. Ibi tí ọ̀rọ̀ náà wà tó sì le sí báyìí ni pé kò sẹ́ni tó lè sọ pàtó bóyá Mákindé ń sọ òótọ́ tàbí ó ń purọ́ o. Torí ibi tó sọ pé owó wà yẹn kò sẹ́nìkan tó lè lọ síbẹ̀ kó tú u jáde o. Kódà níbi tí ọ̀rọ̀ náà le dé, àwọn ọ̀gá báǹkì tí wọ́n kówó sí tí wọn ò fẹ́ kí kọ́sítọ́mà àwọn lọ lè jáde fúnra wọn kí wọ́n ní owó náà wà lọ́dọ̀ àwọn o. Kí ló wá kù tí ẹnikẹ́ni yóò ṣe sí i? Àmọ́ ọ̀dọ̀ àwọn olóṣèlú yìí náà ni àwọn àṣírí yìí ti ń tú wá. Bí kò bá sì sí eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kò sẹ́nìkan tí ì bá gbọ́ kinní kan nípa owó náà rárá. Àmọ́ ní báyìí ọ̀rọ̀ náà ti dàrú bíi kùrukùru, kò sì sí ẹnìkan tó ríran dáadáa mọ́. Ibi tówó wà pàápàá kò sẹ́nìkan tó lè sọ. Àbí ta ló bá wọn rí owó àwọn ará Bódìjà lọ́dọ̀ Mákindé o?